ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Àtíkù sọ wípé Nàìjíríà ò ṣiṣẹ́ lábẹ́ bàbá ààrẹ Bọ́lá Tinubu, wípé gbogbo nǹkan tí ààrẹ Bọ́lá Tinubu ń sọ yẹn wọ́n ní kò sí ọ̀rọ̀ ń bẹ̀ rárá. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ Alhaji Atiku Abubakar wọ́n ní kò sí nǹkan kan tó ń ṣiṣẹ́ tí ìtẹ̀síwájú lábẹ́ ìjọba bàbá wa Bọ́lá Tinubu. Wọ́n ní ìsàmì ọdún kan Tinubu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi àtẹ̀jáde yìí sí o, ìyẹn Alhaji Abubakar. Wọ́n sọ̀rọ̀ nípa ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu láti ọdún kan sẹ́yìn. Àtíkù ní kò sí ìtẹ̀síwájú tàbí ìdàgbàsókè kankan nínú gbogbo iṣẹ́ tí bàbá wa Bọ́lá Tinubu ti gbé ṣe. Wọ́n ní ìlérí ààrẹ láti tún ètò ọrọ̀ ajé ṣe, wọ́n ní pàbó ni gbogbo ẹ̀ já sí o. Wọ́n ní èyí tí wọ́n pinnu pé àwọn fẹ́ mú ìdàgbàsókè bá ilẹ̀ Nàìjíríà, wọ́n ní wọn ò rí gbé ṣe rárá. Láti ara ìpèsè iṣẹ́, oúnjẹ, ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ilé ìwòsàn, wọ́n ní kò sí èyí tí bàbá wa gbé ṣe nínú ẹ̀. Wọ́n ní èyí tó jẹ́ pé wọ́n tún máa fún wa ní oúnjẹ lọ́pọ̀ yanturu, wọ́n ní bàbá wa ò ṣe kankan nínú ẹ̀ o. Wọ́n kọ báyìí sí àtẹ̀jáde yìí pé lóṣù 12 gẹ́rẹ́gẹ́rẹ́ èyí tí bàbá wa Bola Ahmed Tinubu ti dé orí àlééfà. Wọ́n ní gbogbo ìlérí ààrẹ Tinubu láti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé àti láti fòpin sí ìṣẹ́ àti òṣì ni wọn ò múṣẹ rárá. Wọ́n ní gbogbo ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní wọ́n ti fi bà ètò ọrọ̀ ajé Nàìjíríà jẹ́. Wọ́n ní ṣe ni nǹkan burú sí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Wọ́n ní láìsí àní-àní, wọ́n ní gbogbo nǹkan burú ju ti tẹ́lẹ̀ lọ ni. Gbogbo àwọn nǹkan tó ń jẹ́ kí ètò ọrọ̀ ajé wa lọ sílẹ̀ bíi àìríṣẹ́ tí àwọn mẹ̀kúnnù ò róúnjẹ jẹ, bí gbogbo bíi títì ṣe bàjẹ́, bí epo ṣe wọ́n gógó. Wọ́n ní kò sí ìkankan tí bàbá wa Bọ́lá Tinubu ṣe nínú ẹ̀ o. Wọ́n ní èyí tó jẹ́ pé ní àsìkò Buhari gan nǹkan ò le tó báyìí. Wọ́n ní àsìkò tiwọn, wọ́n ní ṣe ni nǹkan burú jọjọ sí i. Wọ́n ní Tinubu ti sọ ìrètí àwọn ará ìlú sómi o. Wọ́n ní èyí tó tako ìrètí ìsọdọ̀tun. Wọ́n ní nítorí aburú tó bá ètò ọrọ̀ ajé wa ní Nàìjíríà, wọ́n ní gbogbo ẹ̀ ló ń pọ̀ sí o. Wọ́n ní kò rọrùn fún àwọn mẹ̀kúnnù rárá. Wọ́n ní gbogbo àwọn ènìyàn ló ń pariwo wípé ìlú le kókókókó máwọn. Àtíkù ní gbogbo àbá tí Bọ́lá ààrẹ Tinubu mú wá, wọ́n ní ó ń ṣàkóbá fún ilẹ̀ Nàìjíríà ni. Wọ́n ní wọn ò palẹ̀ kankan mọ́, kò sí ìpalẹ̀mọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọn ò mọ ọ̀nà tó yẹ láti gbé ọ̀rọ̀ yìí gbà. Wọ́n ní èyí jẹ èyí ò jẹ ni wọ́n fi ìjọba wọn ṣe o, nítorí pé kò sí nǹkan kan èyí tó jẹ́ pé ó mú ọgbọ́n wá lórí ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ní kò sí nǹkan pàtó tí bàbá wa lè tọ́ka sí páwọn ti ṣe látìgbà tí wọ́n ti dé orí àlééfà yìí. Wọ́n tún tẹ̀síwájú, wọ́n ní dípò kí bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ìlú ṣe, wọ́n ní ṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ba ìlú jẹ́. Wọ́n ní ṣe ni wọ́n tún ń sọ àwọn tálákà di àtòṣì sí i. Wọ́n ní ṣe ni àwọn olówó ṣe ni wọ́n ń lu gbèsè sí i. Wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé àwọn aláìní ló pọ̀ jù nínú wọn. Wọ́n ní ṣe ni gbèsè tún bá wọn fẹ́ra. Wọ́n ní ṣe ni ìgbé ayé àwọn ènìyàn, wọ́n ní ó túbọ̀ le sí ni o ní àsìkò ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní inú ìnira ni àwọn ọmọ Nàìjíríà ń gbé, wípé kò síná, gbogbo títì bàjẹ́, kò sóúnjẹ, epo wọn gógó, ó ti wọ́n jù, epo petrol ó ti wọ́n jù. Wọ́n ní owó dọ́là ó ń lọ sókè lójoojúmọ́. Àtíkù ka oríṣiríṣi ẹ̀sùn sí bàbá wa Bọ́lá Tinubu lẹ́sẹ̀. Wọ́n ní ìfàsẹ́yìn ni ààrẹ Bọ́lá Tinubu tún kó bá èrò ọrọ̀ ajé wa. Wọ́n ní ṣe ni wọ́n tún lọ yọ owó ìrànwọ́ epo petrol. Wọ́n ní ṣe ni ààrẹ Bọ́lá Tinubu tún ń la owó orí sísan lé àwọn èèyàn lọ́rùn tipátipá. Wọ́n ní wọn tún lójú àánú láti fi owó kún owó oṣù àwọn èèyàn. Wọ́n ní ṣe ni àwọn èèyàn nǹkan tí wọ́n ń fi owó oṣù wọn rà tẹ́lẹ̀,
wọ́n ní ṣe ló tún ti wá di owó tó jẹ́ pé ìlọ́po méjì ni wọ́n ń rà. Wọ́n ní nítorí ìjọba ààrẹ Bọ́lá Tinubu, wọ́n ní wọn fi àyè gba àwọn tó ń ṣòwò. Wọ́n ní torí ẹ̀ ní púpọ̀ wọn fi kó òwò wọn lọ sí tí wọ́n kó lọ sí ibòmíì tí wọ́n fi ilẹ̀ Nàìjíríà sílẹ̀ nítorí ipá àti tipátipá tí bàbá wa Bọ́lá Tinubu fi mú wọn. Wọ́n ní nǹkan tó jẹ́ kí àwọn èèyàn púpọ̀ kan pàdánù iṣẹ́ wọn nìyẹn. Wọ́n tún wá mẹ́nu bà ọ̀rọ̀ ìpààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Wọ́n ní òfin tuntun tí ààrẹ Bọ́lá Tinubu tún ṣe, wọ́n ní kò ní ipa rere kan rárá. Wọ́n ní gbogbo ètò ọrọ̀ ajé Nàìjíríà wípé ó mẹ́hà ni o. Wọ́n ní gbogbo afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àti fọ́tò nìkan ni bàbá wa ń gbé kiri. Wọ́n ní nípa bíbá àwọn ilẹ̀ òkèèrè dòwò pọ̀. Wọ́n ní pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ nípa bí àwọn ṣe fẹ́ bá àwọn ilẹ̀ òkèèrè dòwò pọ̀. Wọ́n ní kò ti torí ẹ̀ jẹ́ kí àwọn èèyàn wá sí ìlú wa láti wá dá òwò ṣíṣe sílẹ̀. Wọ́n ní pẹ̀lú gbogbo ọgbọ́n tí wọ́n dá, wọ́n ní nǹkan ó sì ń le koko sí i náà ni. Wọ́n ní àwọn ò lè fi ẹ̀mí ìmoore kankan hàn sí ìjọba Bọ́lá Tinubu o. Wọ́n ní owó náírà ó ti wá já lọ sílẹ̀ gidigidi gan-an ni. Wọ́n ní ẹ̀gbẹ́ dọ́là, wọ́n ní àwọn ò rírun nǹkan báyìí rí ní ilẹ̀ Nàìjíríà. Wọ́n ní àkókò ń lọ fún ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe kíá láti ṣe àtúnṣe sí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí nítorí ìjọba èyí jẹ èyí ò jẹ ni wọ́n ń ṣe. Wọ́n ní kò ní jẹ́ kí àwọn èèyàn kan ní láárí. Wọ́n ní kò dẹ̀ ní jẹ́ kí àwọn èèyàn máa ṣiyèméjì nítorí bí ìjọba wọn ṣe wà. Wọ́n nítorí pé wọn ò múra sílẹ̀ tó kí wọ́n tó bẹ̀rẹ̀ sí í ṣe ìjọba wọn. Wọ́n ní gbogbo nǹkan tí bàbá wa Bọ́lá Tinubu ṣe, wọ́n ní pé kò lè mú ìjọba wọn dára tó. Wọ́n nítorí pé ọrọ̀ ajé Nàìjíríà kò ní lọ síwájú bó ṣe yẹ kó lọ síwájú. Wọ́n nítorí pé wọn ò ní ètò èyí tó jẹ́ pé ó lè mú ọrọ̀ ajé wa kó gun òkè sí. Nǹkan tí a gbọ́ ní Mashola Gist TV. A ní ká mú wá fún ẹ̀yin ará ilé. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́. Àmín.